Ǹjẹ́ ojú àánú kò fọ́? Èmi ò ní ká tó yìnrìn láyé ẹ̀. Kò tí ọlẹ́ náà kọ́lé ní ìyò lílọ̀ tó lò sí gbówó gbà yìí. Ǹjẹ́ ojú àánú kò fọ́? Èmi ò kò bẹ àlọ́ nínú lè wẹ̀ ń ló dì mí ní sísí ló ní ẹ̀fọ́. Ǹjẹ́ ojú àánú kò fọ́? Èmi ègbò ní agbóa náà rà ta kò fún ọ̀rà pọ̀tà fún kó fún ti nǹkan. Kò tí ọlẹ́ náà rà òpin ẹ̀ lónìí. Ǹjẹ́ ojú àánú kò fọ́? Ǹjẹ́ ojú àánú kò fọ́? Èmi gbọ́ má tẹ̀ àlọ́ chígídì kan bẹ́ẹ̀ yìí. Gbọ́ má fún di akọ̀wé lágún lóní eyé ọkọ̀ náà kàché wáyé lóní òun ní tòmọ́tò fún ìjọba o. Ǹjẹ́ ojú àánú kò fọ́? Ojú àánú fọ́. Èmi ègbò ònà ń fàfọ̀ ẹ̀ lágbẹ̀ẹ́ ní nǹkan ràn án lọ́wọ́. Ìdí bíbàjẹ́, ìdí kábàjẹ́ ọ̀nà, ọ̀bàjẹ́ ọlẹ́ ń tójú ọlẹ́ ní ọlẹ́ kọ̀ ràn án ọlẹ́ lọ́wọ́. Wò ó lóní fún ọlẹ́ náà ti sàn fún ìsìn. Ǹjẹ́ ojú àánú kò fọ́? Ǹjẹ́ ojú àánú kò fọ́? Èmi gbọ́ ń bàjẹ́ wé ní àkàtà fún ká jẹ́ kò jẹ́ nǹkan kan kò tiẹ̀ nǹkan láyé lú nǹkan lọ́ọ́ jẹ́ gbọ́n tọ́jú nílò ọ̀fẹ́ fò. Ǹjẹ́ ojú àánú kò fọ́? Ǹjẹ́ ojú àánú kò fọ́? Ojú àánú fọ́ fò.